mo kí yín tó bá ti rí fídíò yìí ṣó ti rí iye tí mo ní bẹ́ẹ̀ ń sìn wà lọ sí draw ó ti rí tó bá ti tẹ draw yẹn nítorí pé a fẹ́ lọ play raffle mo fẹ́ ra ticket bí mo ṣe fẹ́ ra ticket ní tó bá ti gbé wá tẹ green yẹn ó ti rí tó bá ti tẹ green yẹn a gbé wá báyìí wà tẹ blue yẹn a béèrè pé ticket mélòó ló fẹ́ rà wà tẹ tó bá jẹ́ ẹyọkan ni wà tẹ a gbé wá bẹ́ẹ̀ yẹn wà dé complete yẹ tó bá ti rí tẹ ok lẹ́yìn yẹn nǹkan tó fẹ́ ṣe òun náà ni pé o ti rí iye tí mo ní bẹ̀ ó máa yọ $10 yẹn kúrò nínú iye tó o ní wà tẹ spin lórí lọ́wọ́ ìsàlẹ̀ tí mo náwó sí yẹn òun nìyẹn lọ́wọ́ ọ̀tún yẹn o ti rí lókè yìí o ti gbé wá pé spin mẹ́wàá ló wà ń bẹ̀ so nínú raffle yìí tíkẹ́ẹ̀tì kan spin mẹ́wàá ló wà ń bẹ̀ $10 dẹ̀ ni kò sí try your luck inú ẹ̀ o àwọn nǹkan tó máa rí ń bẹ̀ bíi $100 cash bíi boat $1 boat $100 boat $50 boat bíi 5 million boat but ẹja spin wà á tẹ spin bẹ́ẹ̀ yẹn ó ti ń lọ jẹ́ ká wo kí ló máa mú wá fún Olúmídé Awólọ́wọ̀ spin ni mò ń ṣe lọ́wọ́ kí ló gbé wá 10,000 reward point ó yá mo tún fẹ́ spin mi ẹ̀kejì tó bá wo òkè yẹn wà á rí pé ó ti dín mo ń spin ẹlẹ́ẹ̀kejì ó ti kúrò ní 10 lókè yẹn o jẹ́ ká wo kí ni mo tún win wow 5 million reward point worth of $230 yé lórí $10 lásán mo tún ti spin ẹlẹ́ẹ̀kẹta òun ló ń lọ lọ́wọ́ yìí o kí ló gbé wá $1 boat $1 boat $1 ó yá ẹja tún spin ẹlẹ́ẹ̀kẹrin ìwọ máa wò ó farabalẹ̀ kó wo fídíò yìí kó tuntun wò so that á jẹ́ àǹfààní fún wọn náà tí wọn náà bá lè ra ticket 10,000 reward point òun ni ìyẹn fún mi yẹn ẹja tún tán kálọ ẹlẹ́ẹ̀karùn spin ẹlẹ́ẹ̀karùn nínú mẹ́wàá òun là ń lọ yìí kò sí iye tó fi sí tó lose owó tíkẹ́ẹ̀tì yìí $50 boat $50 wow yé ó yá ẹja tún lọ ẹja tún spin raffle yìí ó máa parí ní January 31st tí wọn náà bá lówó rà á ó ṣeéṣe kó jẹ mọ́tò ó ṣeéṣe 1,000 BITTOKEN worth of $500 tún nìyẹn o hey lórí $10 lásán kò sí try your luck inú ẹ o so tí wọn náà bá play ẹ wàá jẹ ó ṣeéṣe kó jẹ $1 boat again ó ṣeéṣe kó jẹ mọ́tò ó ṣeéṣe kó jẹ kí ni wọ́n ń pè ìrìn àjò lọ sí orílẹ̀-èdè Dubai ní March tí a fẹ́ lọ yẹn ṣó ti rí pé tíkẹ́ẹ̀tì mẹ́ta ló kù 10,000 reward point ó kù tíkẹ́ẹ̀tì kan báyìí ó yá ẹ̀já wò kí la máa tún ṣe kí ni mo tún máa win wow tá bá ṣírò gbogbo nǹkan tí mo ti win $1 boat again last one ni ó yá ẹ̀já lọ last spin tá bá ṣírò gbogbo nǹkan tí mo ti win nìyí ó mà ti lé ní $1,000 ṣé o gbàgbé iye tí mo ní ń bẹ̀ tẹ́lẹ̀ $1 boat again $1 boat mẹ́rin òun náà ni mo win ní bí yìí ó ti rí jẹ́ ká wá lọ wo báwo mo ṣe fẹ́ claim ẹ̀ wà á tẹ draw yẹn ó ti yé sùn sókè tó bá ti sùn sókè wo ìsàlẹ̀ ní ọwọ́ ìsàlẹ̀ yẹn àwọn box mẹ́ta tó wà ìsàlẹ̀ yẹn tó bá click ìtà kọ́kọ́ ó ní nǹkan tó máa sọ fún ẹ tó bá click ìtà àárín ó ti yẹ jẹ́ kí n claim gbogbo àwọn nǹkan tí mo ṣe ó yá ẹ jẹ́ n claim ẹ̀ ìyẹn ni ó wà ní ọwọ́ kẹta ní ìsàlẹ̀ lọ́wọ́ ọ̀tún yẹn orí mo ṣe ń claim gbogbo ẹ̀ because bó ṣe ń win ẹ̀ yẹn ó kàn máa lọ gbé sí kínní ni ìwọ ló ṣe máa lọ sí history ló ṣe máa lọ gbé àṣẹ wà lọ claim gbogbo ẹ̀ ní ìkọ̀ọ̀kan èjèèjì má gbàgbé 10 spin ló wà ní tíkẹ́ẹ̀tì kan tó bá ti wá spin tán ó ti yẹ tó ti gbà á ìwọ ló ní nǹkan ẹ ìwọ náà gbìyànjú o ó ṣeé ṣe kó jẹ́ lára tíìmù mi
ló máa win ní mọ́tò ó ṣeé ṣe kó jẹ́ lára tíìmù mi lòun náà máa win ní ìrìn àjò sí orílẹ̀-èdè Dubai láì ní ná £1 látàpò rẹ̀ iléeṣẹ́ yẹn ló máa gbé iléeṣẹ́ BITTOKEN. Ó yá jẹ́ ká lọ wo èlò ni mo níbẹ̀ ń sìn 2,200 kí ni mo níbẹ̀ tẹ́lẹ̀. Ó yá o ọ̀yẹ̀là bá a fẹ́ mọ lójú àríran ọ̀yẹ̀là ó yá láàárọ̀ mi ní bàtà ń pẹ́ lódù Ifẹ̀ $10 bóòtù tíkẹ́ẹ̀tì lásán ẹ wo àwọn nǹkan tí mo fi win. Ó yá o èlò ni mo níbẹ̀ ń sìn 3,000 BITTOKEN. Wow.